èyí mà tún ká màmá àwọn agbébọn tó lé ní igba ló ya wọ̀lú wa wọ́n pa àwọn èèyàn bíi ẹran aráàlú wọ̀rọ̀ ní Kwara ló mà kígbe o ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta oṣù kejì ọdún 2026 jẹ́ fáwọn èèyàn ìlú wọ̀rọ̀ àti Naka ní ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara o látàrí bí àwọn agbébọn ṣe yẹwọ ibẹ̀ wọ́n sì ṣekú pa ó kéré tán èèyàn 22 tí wọ́n sì tún dáná sun ọ̀pọ̀ ilé o ìwádìí iléeṣẹ́ ìròyìn wa fi hàn pé àwọn agbébọn tí wọ́n lé ní igba ló ya wọ àwọn ìlú yìí ní aago 6 ìrọ̀lẹ́ tí wọ́n sì dàbọn bolẹ̀ láti dá ìbẹ̀rù bojo sílẹ̀ o aráàlú kan tí kò fẹ́ ká dárúkọ òun sọ fún wa pé àwọn agbébọn náà lé ní igba wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọ̀pọ̀ èèyàn sì tún sá àsálà fún ẹ̀mí wọn wọnú igbó lọ wọ́n pa àwọn èèyàn gidi gan ni o kódà wọ́n pa èèyàn bíi ẹran ọ̀gbẹ́ni Ahmed Alhassan ló sọ bẹ́ẹ̀ o ó ní àdánù ńlá ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún wọn nítorí òkú tí wọ́n ti rí lásìkò tí à ń kó ìròyìn yìí jọ ti lé ní 22 wọ́n sì tún ju ọ̀pọ̀lọpọ̀ ilé tó fi mọ́ ilé ọba wọ̀rọ̀ Alhassan ṣàlàyé pé ìlú wọ̀rọ̀ àti Lúkù wà ní ẹ̀gbẹ́ ara wọn ni èyí sì mú kó rọrùn fáwọn agbébọn náà láti ṣèkọlù sílùú méjèèjì lẹ́ẹ̀kan náà o wọ́n pa àwọn èèyàn bíi ẹran wọn ò tó pa wọ́n lásán ṣe ni wọ́n so wọ́n lọ́wọ́ sẹ́yìn kí wọ́n tó yìnbọn fún wọn lẹ́yìn èyí ni wọ́n tún sọdá sí àwọn ilé ìgbé àti ilé ọba wọ̀rọ̀ ó ní ohun ìyàlẹ́nu ní pípa àwọn èèyàn lọ́pọ̀ yanturu yìí jẹ́ nítorí ohun tí àwọn agbébọn náà máa ń ṣe sẹ́yìn ni láti jí àwọn èèyàn gbé láti fi gba owó òdáǹdè báyìí o ohun tí a mọ àwọn ajínigbé yìí sí tẹ́lẹ̀ sì ni kí wọ́n jí àwọn èèyàn gbé kí wọ́n sì gba ránsọ́ọ̀mù àmọ́ bí wọ́n ṣe wá láti pa àwọn èèyàn yìí jẹ ìjọ lójú ohun tí èmi rò ni pé wọ́n wá yọ oró ìkọlù tí ìjọba ń ṣe sí wọn lọ́wọ́ lára àwọn aráàlú ni o Alhassan fi kó pé ìjọba ti kọ́kọ́ da àwọn ọmọ ogun sínú igbó tí wọ́n sì ti ń gbéná wojú àwọn agbébọn wọ̀nyí tẹ́lẹ̀ mo lérò pé èyí ló bí wọn nínú o tí wọ́n fi wá pa àwọn èèyàn nípakúpa kí ni iléeṣẹ́ ọlọ́pàá sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí ìkọlù tó wáyé láwọn ìlú wọ̀rọ̀ àti Lúkù múlẹ̀ báyìí o agbẹnusọ ọlọ́pàá Kwara Adétọ́wò Èjìrè Adéyẹmí ti sọ fún iléeṣẹ́ ìròyìn wa pé àwọn kò tí ì lè fìdí iye èèyàn tó bá ìkọlù náà lọ múlẹ̀ o àmọ́ ọ̀pọ̀ àwọn òkú ni wọ́n ti rí o tí àwọn sì ti rí àwọn èèyàn tó fara gbọ́ta Èjìrè Adéyẹmí ní ìwádìí sì ń lọ lọ́wọ́ àmọ́ kò tí ì fìdí ikọ̀ agbésùmọ̀mí tó ṣiṣẹ́ náà múlẹ̀ báyìí o ṣùgbọ́n ó ní àwọn fura sí àwọn agbébọn àti ikọ̀ ISWAP ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn ọmọ ogun ti wà ní agbègbè náà báyìí láti rí i pé àlàáfíà ó padà sáwọn agbègbè náà o bákan náà ló ní àwọn kò lè sọ o bóyá àwọn agbébọn náà jí ẹnikẹ́ni gbé ìròyìn ẹjọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa ẹ mọ fèròǹgbà yín sábàlá àríwísí ẹ láìkì ẹ kọ́mẹ̀ǹtì ẹ bá wa sí ẹ o ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.